kádàrá wà tó tọ́ ṣùgbọ́n gbogbo ẹni tí kádàrá orí ibú ọ̀sẹ̀ lórí rẹ̀ láyé ọwọ́ ara rẹ̀ náà ni ó fi bíldì ẹ̀ gbogbo ẹni tí kádàrá oríire tí ó wà tó ṣẹlẹ̀ láyé lórí rẹ̀ ọwọ́ ara rẹ̀ náà ni ó fi fà ṣe wá rí gbogbo ẹ̀dá àwa máa jó ní sábàbí fúnra ara wa ẹlòmíì ó máa tara ẹnìkan sórí ibú ẹlòmíì ó sì máa tara ẹnìkan sórí ire ọlọ́run o mo bẹ̀ ọ́ mo jẹ́ mi ò tara èèyàn ẹ̀dá ẹgbẹ́ mi kankan sórí ibú nú ayé mo wá jẹ́ kẹ́dá ẹgbẹ́ mi kankan tara mi sórí ibú ṣùgbọ́n mo mọ̀ pé ẹni tó sọ ọ̀rọ̀ yìí ó fẹ́ tara Alhaji Muyideen Bello ó fẹ́ tara rẹ̀ ṣàgbákò orí ibú rí. Godboy ẹ̀ńtọ́ lọ́hún ò tí ì mú kó tí ì lè da ikú òjijì ti pa bàbá Àjàní Bello ikú ọlọ́run kọ́ ikú òjijì ni gbogbo ẹ̀dá tó bá ti ń gbógun ti ẹ̀sìn bí gbogbo ṣe máa kú kú òjijì nìyẹn bàbá yìí ẹ wọ ọdún tó ti ń ba kìrìsìtẹ́nì jẹ́ tó ti ń ba ẹ̀sìn jẹ́ mẹ́ṣẹ̀ wáyé náà lẹ́ lọ Muyideen Àjàní Bello ní kúure bàbá Muyideen Àjàní Bello ní sùnre gbogbo bí tẹ bá wà báyìí ọlọ́run ní dẹ́lẹ̀ rẹ fún yín níbi tẹ bá kú síbà àlùjọ náà báyìí kò ní súnmọ́ yín tiri bó ṣe rí gbogbo ẹ̀yin tó dẹ̀ kú báyìí ikú òjijì máa pa yín lọ́dún yìí ni ẹ̀yin ẹni bí ẹni òfò yìí ikú òjijì ó ti pa bàbá Àjàní Bello ikú mẹ́ni burúkú lọ ó fẹ́ ẹni rẹ àwọn ẹni rẹ lẹ̀ ó ṣe o ikú àìn àràrà bàbá gbogbo ẹ̀dá tó ń bẹ̀sìn jẹ bí kò jíjí ṣe máa pa yín tán lọ́dún yìí tó máa pa yín wọ 2025 nìyẹn. èmi ò mọ̀ o bóyá nìyí ń wá orúkọ ni tó bá ṣe pé orúkọ náà ní ń wá ẹ̀rín rẹ̀ sì pa mí èmi ò kọ́kọ́ ní nǹkan kan tí mo fẹ́ fi júwe Alhaji Muyideen mi ì fẹ́ júwe ẹ̀ ibùdó kó jẹ́ pé kò ń ṣe lẹ́sìn Islam tí màá sọ nípa rẹ̀ ni mò ń sọ yìí àkọ́kọ́ tí ẹ̀dá kan tó bá kọ́kọ́ ń fi ikú yọ ẹ̀dá ẹgbẹ́ ẹ kọ́kọ́ lọ mọ̀ pé olórí burúkú ayé àtọ̀run ni ikú la pè ta ló bọ́ lọ́wọ́ ikú ìwọ gẹ́gẹ́ tó ń sọ̀rọ̀ yìí sọ bọ́ lọ́wọ́ ikú ṣé wọ́n ń rán yín ni àbẹ́yìn náà lẹ̀ ń wórúkọ àbíṣẹ́ rò wípé n tẹ́ ń sọ yìí ìní ó mú àwọn èèyàn sá kúrò nídìí Islam àbíṣẹ́ rò pé n tẹ́ ń sọ yìí ìní yóò mẹ́yìn gangan rójú rere Ọlọ́run ó wá dùn mí fún ẹ torí pé o ò ní evidence méjì àbí mẹ́ta tó lè proof pé ibi tí Alhaji Muyideen ti ń ṣe ẹlẹ́yàmẹ̀yà ẹ̀sìn rẹ̀ ibi tí Alhaji Muyideen ti ń fi ẹnu ba ẹ̀sìn jẹ́ rè Alhaji Muyideen ò kì í ṣe oníwàásí social media kí social media tó dé ní Ọlọ́run ti gbà fún Alhaji Muyideen ó sì ń fi wáàsí rẹ̀ ó fi ń tò ìlú ó fi ń túlù ṣe ó fi ń tún ẹbí ṣe ó fi ń tún ará ṣe ó fi ń tún orílẹ̀-èdè ṣe Alhaji Muyideen ò kì í ṣe oníwàásí ilẹ̀ Yorùbá Alhaji Muyideen jẹ́ oníwàásí gbogbo àgbáńlá ayé ni Alhaji Muyideen ni oníwàásí tó lè jáde tó wà bold enough wípé mi ò ń tọrọ owó lọ́wọ́ olóṣèlú kankan mi kì í tọrọ owó lọ́wọ́ ẹni tó wà nípò bẹ́ẹ̀ ni mi ò kì í gba owó lọ́wọ́ ẹni tó wà nípò agbára Alhaji Muyideen ò kì í bẹ̀rù èèyàn àfi kó bẹ̀rù Ọlọ́run Alhaji Muyideen ni ò ní kọ́ pé èèyàn wà lórí ìjókòó ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ń bẹ lórí ìjókòó tí ò ní bìkítà láti sọ I thank God ṣe bí èèyàn sùn àláyè tá a bá kú láàdèrè gbogbo ẹ̀yin tẹ́ ń post wá sí Alhaji Muyideen nísìn ṣe gbogbo yín lẹ́ ń gbọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo yín wá gbà wípé ẹni yìí legend ni ìránṣẹ́ Ọlọ́run ni ẹ wá ṣẹ̀ṣẹ̀ ń rí gbogbo messages Alhaji Muyideen ti palẹ̀ kú mọ́ láti gbà wọn ti bí wọn kì í ṣèwọ lọ́mọ sọ fáwọn ní ìsẹ̀pá Alhaji Muyideen kúkú òjijì ìwọ ní kọ́ bẹ lọ́n kátùbọ̀ tán rí ọ̀dà èèyàn tó lo ìgbésí ayé wọ 84 years kò sáré kọ̀rọ̀ lápá kọ̀rọ̀ lẹ́sẹ̀ kò fọ́ lójú kò di létí irú ẹ̀dá wo ni ọ ó dá mi lójú pé ọ̀rọ̀ rẹ jẹ́ máa yẹ̀wò
bí mo ṣe ń wò ẹ́ yìí ó yẹ ká kọ́kọ́ gbé ẹ lọ sí psychiatry hospital kán lọ yí ọpọlọ rẹ wò. Èèyàn kú ní age of 84 Alhaji Muyideen tó ní program lánàá gbogbo ayé ń ṣèdárò èèyàn ìwọ nìkan wá jáde ọwá lórí àléébù rẹ̀. Subhanallah. Ọlọ́run mà ní dá Mósè kọ́ mọ́ dá fèrè àwọn náà tiẹ̀ tí o. Ọlọ́run wá sí wọ ní fèrè àwọn náà fún Mùsá. Sọ wá mọ̀ tó gbẹ̀yìn Fáráò tó bá sì pọ̀ mọ́ ní tó ń béèrè nù o. Ìbínú Ọlọ́run ló ń béèrè. Kì í ṣe pé mi wá láti wá defend Alhaji Muyideen o. Torí mi kọ́ lọ́lọ́run tí ó ṣèjádọ́ Alhaji Muyideen. Àwa lè máa rò pé ní rẹ̀ Alhaji Muyideen. Alhaji Muyideen má jẹ́ ní rẹ̀ wájú Ọlọ́run. Ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé ìwọ̀nba tó bá ṣe pé bí wọ́n ṣe ń sọ wípé tó kò bá kú dìmọ́ báwọn èèyàn bá ṣe ń ṣèdárò rẹ̀ dìmọ́ báwọn èèyàn bá ṣe pọ̀ tó ní àwọn tó kírun sí lára dìmọ́ báwọn èèyàn bá ṣe ń sọ̀rọ̀ dáadáa tó ṣe sáyé ó máa ń kún nǹkan tọ́lọ́ máa wò ṣèdájọ́ èèyàn nínú ayé. Èmi ò fi ẹ̀sìn sọ̀rọ̀ Alhaji Muyideen ìwà lèmi fi ń sọ̀rọ̀ Alhaji Muyideen ìwà ni mo fi ń sọ ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ yẹn ó ṣe bí sánmọ̀ ó ṣe funfun tó tí ò ní inú dúdú kan. Ọlọ́run ò wọ́n láńtọ́kùnrin yìí sọ gbogbo ibi tó bá jẹ́ àṣìṣe fún Alhaji Muyideen títí ń bẹ lọ́run oore Ọlọ́run ò bá mi ṣàánú rẹ̀ bá mi ṣàforíjì fún bá mi ṣe àforíjì fún. Ẹlẹ́ṣẹ̀ lèmi náà tí mo ń gbàdúrà mo mọ̀ pé mi gangan fúnra ara mi ẹlẹ́ṣẹ̀ ni mí Ọlọ́run ò ṣùgbọ́n wọ́n láwọn tó fi ń jọ́ lọ́n tẹ́ da ayé kan ọmọ wọ́n láwọn ẹ̀dá tó ṣẹ̀dá yìí náà tó pé wọ́n náà lọ ṣẹ̀dá ọkùnrin yìí Ọlọ́run ò bá mi ṣàforíjì fún Alhaji Muyideen gbogbo ibi tó bá gbogbo àmọ̀ṣe rẹ̀ àṣìṣe rẹ̀ èyí tí wọ́n dá sí lọ́rùn ìtọ́ taradá ìtọ́ tẹnudá ìtọ́ tabẹ́dá Ọlọ́run bá mi ṣàforíjì rẹ̀ fún ọláyìítá fún Muhammad. Tọkùnrin yìí bá ní fámìlì káwọn fámìlì rẹ̀ ó tètè gbígbésẹ̀ lórí ẹ̀ o kí wọ́n kọ́kọ́ lọ yí ọpọlọ ẹ̀ wò. Alhaji Muyideen ilẹ̀ ń sọ pé kúkú òjijì l'age of 84 Hello jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan fún ọ ẹ̀sìn Islam táwa gbé dání tí èmi gbé dání ẹ̀sìn yẹn ò sọ fún mi pé torí pé o jẹ́ ní Ọlọ́run aburú ò ní kàn ọ́ torí pé o jẹ́ ní Ọlọ́run ò ní fàdánwò kankan kan ẹ̀sìn yẹn ò promise mi bẹ́ẹ̀ torí pé bána Muhammad bó ṣe tó nú ọlá ẹ̀ Ọlọ́run bẹ̀ wò Ànábì Ìsá Ànábì Mùsá kò sí ètò Ọlọ́run ọbẹ̀ wò nínú gbogbo àwọn ànábì yìí débi pé bóyá Ọlọ́run ní bẹ ẹnìkan wò nínú ayé tàbí tọ́lọ́run bá wá bẹ èèyàn kan wò èèyàn ti wá túmọ̀ sí wípé ẹni tọ́lọ́run bẹ̀ wò yẹn nìyẹn kì í ṣe ẹni Ọlọ́run tàbí ẹni tọ́lọ́run ọba ti wá bẹ̀ wò ẹni yẹn ń kọ́ kò kì í ṣe ẹni Ọlọ́run. Ìdájọ́ ayé ò sí lọ́wọ́ ẹnì kankan. Alhaji Muyideen ó ti ṣètò ayé ẹ̀ Ọlọ́run ti parí ẹ̀ ó ti ráyé wá ọ̀ráyé ṣe ọ̀ráyé gbé ọ̀ráyé lò. Alhaji Muyideen ti kú àti mọjọ́ tó kú àti mọbi tó kú sí àti mọ̀gbà tó kú àti mọ̀rúkú tó pa. Ìwọ ò tí mọjọ́ tó kú mọ̀rúkú tó kú ò tí mọbi tó kú sí. Ṣé gbogbo ẹni tó kú tó jẹ́ ní Ọlọ́run ló ní sàárè? Ṣé gbogbo ẹni tó kú tó jẹ́ ní Ọlọ́run ló kú sọ́wọ́ ọmọ ẹ̀? Ṣé gbogbo ẹni tó kú tó jẹ́ ní Ọlọ́run ṣe ló kú síbi tí wọ́n ó ti rókù rẹ̀? Wọ́n rókù Alhaji Muyideen wọ́n rá Alhaji Muyideen sìn ayé sì dàrú lẹ́yìn Alhaji Muyideen. Subhanallah astaghfirullah inna Allaha ghafurur rahim. Ikú ló mú báyìí ikú kódà nínú ayé mi olè tí wọ́n dájọ́ ikú fún tọ́ ẹ̀ta ètò tó dìsáàfù kan pa wàláhì tàláhì súnmọ́ billahi làṣíláwà tí wọ́n bá ń pa àánú ẹ̀mí rẹ̀ sì máa ṣe mí ìjọ kan ní ọkàn mi ìjọ kan lèmi náà ò ní sí mbẹ̀ mọ́ ìjọ kan ni wọ́n tọrọ omi pé ẹ lọ gbómi wá fẹ́ wẹ̀ òkú ìjọ kan ni wọ́n pokọ tèmi náà dà tí wọn ò ní pè mí ní tí mò ń jẹ́ mọ́ tí wọ́n mọ̀ pè mí ní nǹkan mi àfàìwáyé tọ́ ọ bá ti wáyé kò sí tó fẹ́ ṣe ìdájọ́ ọkú ti ṣẹlẹ̀ ọ lórí ẹnìkan wá kú ẹnìkan máa yọ
ọ̀gbọ́n tí wọ́n sọ fún ọ̀run gan pé ọ̀run mọ́ kánjú mọ́ gbogbo wa là ń bọ̀. ó sì lè jáde síta sórí social media ó dẹ̀ lè sọ ọ́. tó bá ṣe pé gégémù náà ni tó bá ṣe pé kí ló kó ìtẹ́ máa mu náà lẹ́mu ọba wa sùn kó jí kọ́kọ́ sùn kó jí ó ti pọ̀ ju ikú. Anyway ṣá wà tọ́lọ́nù lẹ́lẹ́jọ́ Allah. wàláhì tàláhì bíláhì làdíláhìlá ìlàwà ẹrú ọlọ́run kan ó sì pè mí ó ní bàbá nítorí situation tó wà nílẹ̀ ọmọ wa ní mo fẹ́ sẹ́ndì kan sí i ó wá sẹ́ndì 2 million sínú àkáǹtì mo wá wo kí lè rògbà rẹ̀ tó fi sẹ́ndì 2 million sífẹ̀ mi náà ló ní tó bẹ́ẹ̀. àwa náà bẹ̀rẹ̀ láyé dákúndọ̀ ń gbà. mo ka Al-Kùránì tán èyí tí mo kà lójoojúmọ́ mo wá pàdé mo wá jókòó. èmi ò tọrọ owó lọ́wọ́ yìí mi ò tọrọ owó rí. mo wá rò pé kí ni arákùnrin kíni tó fẹ́. ẹ̀mí mi kan wá sọ fún mi pé ìbálẹ́jọ́ lówó yìí ọ̀jẹ̀ fún mi o. àyàfi jáde. kébì náà kí n gbọ́ owó jáde lónìí. mo wá ránṣẹ́ sí àwọn tí ń ta ráìsì. kó má bàa káàntì jẹ fún yàn. ní Bódìjà. mo ní ọ̀yá ẹ máa lọ kó ráìsì wá ráìsì tó lè rí ìkí 2 million ẹ kó wá. wọ́n wá kó wá mo wá sọ pé àwọn tí wọ́n bá wá ń kí àyílà tí wọ́n ń kí àlàásàrì ẹ sọ wọn kẹ́ ẹ mọ́ ọkọ wọn ẹ máa gbé àpò kọ̀ọ̀kan fún wọn. Inda mahaba walau tadi filahu giyaro. ọ̀rọ̀ àti bíbé èmi ọ̀pá mi àwọn tó sì ń jẹun nínú ilé lọ́dọ̀ mi wọ́n kéré wọ́n pọ̀ àbí. Bẹ́ẹ̀ni. àwọn tí a jẹun wọ́n jẹun lọ́dọ̀ mi wọ́n náà kó 50 lójúmọ́. Àfi bíi báràkì. mo wá wo pé kí ni owó tárakùnrin sẹ́ndì ntọ́ fẹ́ kí n fi ṣe náà nì. ó fẹ́ mú bìtínà kúrò lọ́rùn. ìṣòwò tí mo lè fi lè ní àkáǹtì yìí. ó máa bọ owó yòókù jẹ. torí tí màá wá sí mi lẹ́mìí ni pé bí ọba jáde inú ilé táwọn ẹnìkan bá búlọ́ọ̀kù mọ́tò rẹ̀ tí a da pẹtrol sí lára tí a ní ọjọ́ ònú ẹ̀ tí a fi iná sí ó ju ọmọ mọ́tò náà. wàláyé ọlọ́pàá kankan ní Nàìjíríà ọlọ́pàá kankan ò ní bọ́dá sí. lọ́kàn máa wà ní àkọọ́lẹ̀ náà ni pé wọ́n ju ọmọ náà. ní junction ní báyìí. èmi wá máa ṣe nǹkan tó jẹ́ pé ó rí mi ó ṣàdúrà fún mi ó rí mi Ó ṣàdúrà fún mi. ó gbúrò mi ó ṣàdúrà fún mi ó gbúrò mi ó ṣàdúrà fún mi. bó bá wá bínú ìwọ ló mọ̀. Kò tiẹ̀ níbí. ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ àmẹ̀tọ́ wa àfààní ẹ̀ ń dá màá. Inda mahaba. táàbà kọ́tínú pẹ̀lú pé a máa yẹra wa jẹ lọ́ba. Walau tadi filahu giyaro. báàsì wọ́nà láti yí padà. Lamu yubuka maitun. a bá ọ̀rọ̀ wa débi pé òkú ò ní kú ká sunkún òkú mọ́. àmọ́ ẹ̀kú bẹ́lẹ́dẹ̀ ọlọ́run. Lamu yubuka maitun. òkú ò ní kú kẹ́nìkan tún sunkún torí tiẹ̀. Walamu yufura bimauludi. Lamu yubuka maitun. Walamu yufura bimauludi. ẹni kò sì ní bí màkà yọ̀ fún wọn. a máa bú ni. wàláì Nídà yìí. bàbá wa kan jẹ́ òní àjọ ń sọ̀rọ̀ ní òní lọ́dọ̀ mi ó gbé fóònù sí. ọ̀pọ̀ sáré pé ọ fara balẹ̀ pẹ̀lú ẹni tó ń bá sọ̀rọ̀ ọ wá ń sọ ọjọ́ ń sọ̀rọ̀ bàbá sàn ṣe bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni nígbà tó yíya wa pẹ̀jẹ́ wa parí ọ̀rọ̀ ọ wá ní aláàjì
ọmọ yín ló fóònù ní ìsinmi náà ṣé kò pé nǹkan lẹ ó nígbà tí ọmọ sọ pé olóògùn bímọ ṣé wọn tún bímọ láyé wọn ní ìsinmi. lásìkò yìí kí àtúntò ń bímọ iye gàrí dà yìí. wàláì ni mo fi rántí orin tọmọ yìí gbọ́ ìlànà yìí kàmbé tí wọn. lámú yóò kàmá ń tán. ẹnìkan ò ní kíra pé ẹkú ewu ọmọ mi. wà lámú ìfòrà àdìmọ́. olùbí lámú yóò kàmá ń tán. wà lámú yóò fọ́ra mímọ́ olóde. ọmọ mi tọ́jọ́ kọ yìí ọ lọ sí Canada. láfàá.